Ẹ̀yin tí ẹ nílò àánú, ẹ̀yin ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bá wí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé nínú igbó ni ọsàn wà tí ọmọ ènìyàn máa ń lànà kan ọsàn ní ibi tó wà? Gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Òní ni àdúrà ọjọ́ kẹrin nínú oṣù kẹrin tí a wà yìí. Bẹ́ẹ̀ ni, mo wí bí Olúwa ti ń bẹ láàyè síbẹ̀. Níbikíbi tó bá wà lórílẹ̀‐èdè àgbáyé, lórúkọ Jésù, aláàánú olóore ó yá kó wá ayé rẹ rí. Ọwọ́ tó wá fi tẹ láìkì sí fídíò yìí, tó fi share ẹ̀, tó wá fi táìpù àmì, lórúkọ Jésù ó yá fi gba kọ́kọ́rọ́ àánú, ilẹ̀kùn àánú kó ṣí fún ọ. Oorun tó máa sùn ní alẹ́ yìí kó jẹ́ oorun ìṣẹ́gun. Lórúkọ Jésù, ire tó ti rí gbà lójú oorun rẹ lónìí wọn ò ní gbà sọnù. Jésù Olúwa wa, àmín. Má gbàgbé láti follow mi, má gbàgbé láti subscribe lórí YouTube channel wa. Á dẹ̀ dára fún ọ. Jésù Olúwa wa.